now ká tó máa lọlé ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu mánéjà wa ní iléeṣẹ́ wo sà? Ibi tí a wà iná ń pè ní Showbest Investments Limited Global, èyí tí ó kalẹ̀ sí agbègbè Ṣágbẹ́ tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ Showbest eléyìí tí ó wà ní ọjà Àbàtà tí a wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀. So gbogbo nǹkan tí a ń tà níbí gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ náà ni pé ohun tí a ń tà ní àwọn ẹ̀yà ara ọkọ̀ ńlá tó jẹ́ àjàgbé tí a mọ̀ sí truck ní èdè òyìnbó. Tó bá ṣe Mark lẹ́fẹ́ ni o, tó bá ṣe Mandis lẹ́fẹ́ ni o, tó bá ṣe Benz lẹ́fẹ́ ni o, tó bá ṣe pé 14 lẹ́fẹ́ ni o, tó ṣe pé Mandis lẹ́fẹ́ ni o, kò sí irú ẹ̀yà ara ọkọ̀ èyí tí ẹ fẹ́ tí ẹ ní bá ní iléeṣẹ́ wa. Tó bá ṣe pé ṣe lẹ́fẹ́ tà ní àbẹ́ ẹ fẹ́ rà ní, ẹ fẹ́ tú ní àbẹ́ ẹ fẹ́ so papọ̀ ní, kẹ́ máa bọ̀ ní iléeṣẹ́ wa. Eléyìí náà ń pè ní asu, a ní single asu, a ní double asu, a ní ìkòkòdí, eléyìí náà ń pè ní exhaust pipe, eléyìí náà ń pè ní tunnel, a ní àwọn ilẹ̀kùn, a ní àwọn táǹkì ọkọ̀ náà lẹ́ ń wò yìí. Tó bá yẹ pé odidi ọkọ̀ bí eléyìí lẹ fẹ́, ó wà ní iléeṣẹ́ wa, kò sí eléyìí tẹ́ fẹ́ tí ẹ ò rí bí. Eléyìí náà asu lélẹ̀ tó jẹ́ double asu àti yọ eléyìí tó wà ń bẹ̀. Eléyìí ni propeller tó yẹ pé ó so ọkọ̀ papọ̀ tó mú kí ọkọ̀ rìn. Àwọn ilẹ̀kùn lélẹ̀ ní bó bá ṣe fẹ́ sí ni lẹ́lẹ́wọ̀n jẹ̀ wọ́n bí ní iléeṣẹ́ wa. Kò sí tẹ́ bá wá sí iléeṣẹ́ wa ẹ̀rí jẹ́ ọkọ̀, kò sí irú ọkọ̀ tẹ́ fẹ́ tí ẹ̀ ń rí ní iléeṣẹ́ wa. Ohun tí a lè gba àwọn èèyàn níyànjú ni pé kán má lọ bọ́ sí oko àwọn tí ó lù wọ́n ní jìbìtì, kẹ́ ẹ má bá wá sí iléeṣẹ́ wa. Bó bá ṣe ọ̀nà jíjìn lẹ́wà tẹ́ fẹ́ nǹkan kan, a ṣetán láti fi òótọ́ bá yín lò pé kí nǹkan tẹ́ fẹ́ kó lè ṣeé ṣe fún yín. Bẹ́ẹ̀ bá ránṣẹ́ sí wa pé báyìí lẹ ṣe fẹ́ o, àá bá yín ṣe, torí pé imí tó rọ̀ èèyàn ń sún sí ẹ̀gbẹ́ ilé. So kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ láti pé ká máa jẹ́ olóòótọ́ sí ara wa. Eléyìí ni radiator fún ẹni ọkọ̀ tẹ́ bá ti fẹ́ sí, bàbá yín gbé wá. Kò sí irú ìlú tẹ́ ẹ wà táàtì ní fún yín ní ohun tí ẹ fẹ́. Eléyìí ni họ́ọ̀bù, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ họ́ọ̀bù sí ni irú ọkọ̀ yín ló máa sọ nǹkan tí a máa fún yín ní gbogbo ìgbà tẹ́ bá ti ń béèrè láwọn máa fún yín. Kò sí irú nǹkan tẹ́ ẹ fẹ́, àṣà sọ pé ó wà ní iléeṣẹ́ wa ni. Níbikíbi tẹ́ bá wà ẹ ránṣẹ́ sí wa, ẹ pè wá lórí fóònù, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, tàbí kẹ́ ẹ ya nǹkan tẹ́ ẹ fẹ́ kẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sí wa, àti ṣetán láti bá yín da òwò papọ̀. So orúkọ iléeṣẹ́ wa ẹlẹ́ẹ̀kan sí ní Showbest Global Investment. Phone number wa ní 08033699407. lẹ́ẹ̀kan sí 08033946907. orúkọ phone number wa lẹ́ẹ̀kan sí 08033699407.